Afura pé àwọn ajínigbé tí wọ́n máa ń jiyàn gbé gba owó lọ́wọ́ èèyàn ṣèèyàn báṣubàṣu ní ìyá ìkósí lọ́wọ́. Ìdí tá a fi ń ṣe eléyìí ó ní láti fi hàn fún àwọn èèyàn wọn tí wọ́n bá ń wá wọn. Wọ́n lè rò pé wọ́n ti débi tí wọ́n ń lọ kí wọ́n rò pé ibi tí wọ́n ń lọ ni wọ́n wà báyìí. Kọ́kàn wọn balẹ̀ ńlé. Kódà wọ́n lè máa pè wọ́n kán rò pé bóyá fóònù wọn ó ti kú kò sí bátìrì lórí ẹ̀ làwọn ò fi ríìchì wọn mọ́. Wọ́n sì lè máa bẹ̀rù náà bákan náà kí wọ́n sì máa sáré lọ sọ́tún sósì káwọn èèyàn wọn ti wà nínú wàhálà. Ìdí tá a fi ń ṣe léyìí ni fún àwọn ẹnikẹ́ni tó bá rí ṣóò tẹ́ ń wò yìí láti tètè máa share rẹ̀. Ṣé mọ̀ wípé ó ti di àjùmọ̀ṣe iṣẹ́ wa báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà, gbogbo ẹ̀ ti di ogun àjùmọ̀jà. Torí pé àkùkùmẹ̀ntì ọkàn kọ́rọ̀ mọ́jà burú ọkàn nìkankan nù wa. Ẹni tó ní Mikra yìí, Mikra tí ya ìjókòó nú ẹ̀ yìí, ó náà fi ń ṣiṣẹ́ ẹ̀kọ́ pawó ni. Kódà Ọlọ́run lọ́mọye tó ti lè pa lónìí tí bá ń lọ tí ń bọ̀. Tí ó bá tiẹ̀ wá fi ṣiṣẹ́ tó ní kí Mikra ó sinmi lénìí, Mikra ó kú wà nulẹ̀ tí ọmọ sinmi. Yóò dẹ̀ get more strength láti ṣiṣẹ́ mi lọ́la. Bákan náà làwọn èèyàn tí wọ́n gbé wá, àwọn náà lè máa sùn nínú ilé wọn kí wọ́n ní kò sí tó kan àwọn. Ṣùgbọ́n àwọn ẹni yìí níṣe ni wọ́n fira wọn lẹ̀ láti ṣe iṣẹ́, wọ́n tún fi dúkìá tí wọ́n ní náà sílẹ̀ láti ṣiṣẹ́ ọmọnìyàn. Wọ́n gbé ìyá yìí, wọ́n sì gbé wá sí iléeṣẹ́ rédíò Àgídìgbò gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ wá mọ́ tá a máa ń ṣe. Àwa Àgídìgbò náà gbìyànjú, àwa náà bẹ̀rẹ̀ iṣẹ́ tán ẹ mọ̀ wá mọ̀ tá a máa ṣe. Ó náà ní láti ṣàfihàn irú àwọn èèyàn báyìí tá a bá rí tí ìrìn wọn jẹ́ ìrìn àbáàdì tá a mọ̀ pé wọ́n wà nínú hílàhílo, wọ́n wà nínú wàhálà ìdààmú ìpòrúurú ọkàn ohun àìbalẹ̀ àyà. Ìdí rèé tá a fi gbé wá sí ojú ìwòran yín. Ẹnikẹ́ni tó bá rí iṣẹ́ tí náà lọ́wọ́ kù sí báyìí o láti máa ṣe kíni, láti máa share ẹ̀. Ẹ máa share ẹ̀ kó má jẹ́ mọ́wọ́ ń ròyìn, kó má jẹ́ mójú nǹkan mi, kó má jẹ́ mọ́ mo bísì, kó má jẹ́ mọ́ mi ò ráàyè. Torí pé Ọlọ́run má jà burú ọkàn wá o. Ṣé ẹ rí ó tiẹ̀ ní jẹ́ pé díẹ̀díẹ̀ tí kálukú wa ń ṣe yìí gan-an ìlà burú yẹn ò fi tí ìkànlẹ̀kùn lé kálukú wa. Abẹ́ ẹ̀mọ́ ni ẹ jẹ́ káàánú òfin dáadáa yìí ká fi ṣètùtù káburú ọmọ kan wá kọ́mọ kankan ní ìwà kankan. Fúdìí èyí ẹ máa bá wa share rẹ̀. Ẹ wá já gbọ́ bó o ní wọ́n ti ṣalábàápàdé ìyá yìí, ibo wọ́n ti ṣalábàápàdé rẹ̀. Obìnrin tẹ́ ń wò yìí ò lè sọ̀rọ̀ báyìí o. Bẹ́ẹ̀ ṣe ń wò yìí kò lè sọ̀rọ̀. Nǹkan ẹyọ kan tọ́kàn lè ṣe náà ni pé ó lè kọ orúkọ ara rẹ̀. Àkúrú orúkọ tó kọ̀dà. Nǹkan tó lè kọ ni pé ṣé ń gbọ́ wa? Ìyá Kudirat, mọ́mí Mariam, ṣé ń gbọ́ wa? Ṣé ẹ lè sọ̀rọ̀? Ẹ lè sọ̀rọ̀. Mo bá wọn sọ̀rọ̀ bí odi ló lè ń dá mi lóhùn. Àbó odi ni wọ́n tẹ́lẹ̀ ni. O lè sọ̀rọ̀. Ṣùgbọ́n ó ní brain abẹ́ bíìdì làwọn ti rí. À ń bọ̀ lọ́dọ̀ yín sà. Mariam, Kudirat, màmá Mariam. Ọkọ wọn ní jẹ́ Mọ̀rúfù. Òun náà lọ́kọ o. Wọ́n tún wá kọ Ràṣídì kan sí. Bàbá rẹ̀ ó kọ bàbá ọkọ rẹ̀ lóko lóko. Wọ́n lọ́kọ wọn ń jẹ́ Mọ̀rúfù. Bàbá ọkọ wọn ń jẹ́ Ràṣídì. Kudirat, ìyá Mariam. Ẹnikẹ́ni tó bá bá wa rí, wọ́n níta mẹ́rin. Òun náà lọ́kọ o. Bóyá bẹ̀ náà ti tajà ní bóyá bẹ̀ náà ń gbé ni o. Àwọn náà kọ́ ọya ẹja gbọ́. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Yes sir. Ní ẹ̀ka bíi tó ṣẹ́wọ̀n organizer yìí. Okay. Akàrí ní abẹ́ bíìdì. Táwọn tí wọ́n sọ, ọkàn ní bóyá wọ́n lò ní. Ṣùgbọ́n táwọn dítẹ́tì ni pé ọmọ yìí a rí bẹ́rù lọ́wọ́ ẹ̀ bí alájàpá, a sì rí ìgbànú náà ní ọwọ́ rẹ̀ yìí. A rí ní ọwọ́ rẹ̀ pẹ̀lú ààrẹ. Nígbà gbogbo èèyàn wọ́n ń sá mọ́ pé bóyá olówó nàbì ní pé kẹ́nẹ́ ni àwa sọ pé kì í ṣe olówó nàbì lélẹ́yìí. Ọ̀gbìn ẹ̀ ṣe ń sọ làwa fi àwò pé káwọ́ òwò ṣe láàánú làwa fi gbé wá sí ibi báyìí. Nígbà wọn pé dáhùn pé àánú lẹ́nu bá dúró fún ibi báyìí làwa fi ní káwọ́ ọ̀ràn lọ. Torí mi gan fi ṣe ibiṣẹ́ tèmi gan sílẹ̀. Pẹ̀lẹ́ ẹ̀ ní gan wọ́n wá pàdé ẹ̀ ní lọ́lọ́ ṣògùn tí ń ti ìkùn bọ̀. Nínú àpàdé ọmọbìnrin náà kọjá lọ ni. Àwọn náà fi ṣe àánú eléyìí. Kò kọ orúkọ rẹ̀ pé ọkọ̀ báyìí ni òun jẹ́. Ó sì kọ àdírẹ́sì ibi tí ń gbé, ó kọ ilé rẹ̀ àwọn ọmọ ibi tó ń gbé. Àkànṣe ti afọ́lọ́run. Bó lẹ́yìn ṣe rí? Ẹ̀mí náà kàn rí àwọn èèyàn tí wọ́n pọ̀ ń bẹ̀. Mo dẹ̀ wò pé
kí ni the next tí a bẹ́ ṣe wọ́n láwọn ti pe nọ́mbà gidi kò kọ̀ lọ́mọdé nọ́mbà àfọ àyédè lọ́wọ́ wọ́n wá pè wọ́n àwọn wá ní kí a máa bọ̀ wá bí láfi wá ń bọ̀ wá síbi àlàfi wá mikra àfi wá ń wá sí ibi báyìí. báwo lẹ́yìn ṣe rí madam. mímu ló ń mú sọ́dọ̀ girama so máa parí kókó lọ múra sí chọ́ọ̀chì torí táwọn èèyàn pọ̀ ní ọlọ́run ṣùgbọ́n ó dé kókó tó ṣẹlẹ̀ wọ́n ní wọ́n lò ní àwọn kan ní kó ń sábọ̀ láti ilé ni àtẹ̀bọ̀ ọmọ yẹn olóògì òun kiri ògiri wọ́n ní kó bọ̀ láti ọ̀nà oríta ìpinnu ló ti ń bọ̀ tó fi dúpẹ́ nìkan ló fún ní wọ́n ra oúnjẹ fún ẹnìkan ní kọ́mọ́ lọ sí ọ̀dọ̀ Oriyomi wọ́n ní ọkọ̀ Oriyomi ò lè sí ní orílẹ̀ èdè kọ́mọ́ lọ sí congress station wọ́n á ní wọ́ àfi wá da owó àfilọ̀pọ̀ ní mọ́tò kò fẹ́ lọ ká bẹ̀ wọ́n nípa fi wá sí bíbá yìí. ẹ dákun kò wọ aṣọ kankan débẹ̀ ni. kò wọ aṣọ wọn ní pẹ́ṣẹ̀ fún ní ìwọ ni. wọ́n ṣe fún ní ìwọ. ìwọ náà bàtà dẹ̀ ń pè dẹ̀ ní nọ́mbà àwọn méjì àwọn Haúsá àwọn yòókù tiẹ̀ lọ àwọn míì tiẹ̀ láwọn míì gbé wọn láwọn mẹ́rin tó ń jẹ wọn láwọn mẹ́rin tó ń jẹ ó mú fóònù wá bẹ́ẹ̀. fóònù bẹ́ẹ̀ tó mẹ́ta lọ́wọ́ ẹ̀ bó ṣe wà yìí. kò sí síìmù kankan mẹ́ rárá. síìmù tó wà nínú eléyìí ọ̀tọ̀ làwọn tí ń pè é nínú wọn church òun ṣe program nínú àwọn kan tí wọ́n pè kò sọ gbogbo wọn láwọn ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀. ṣe fóònù mélòó lẹ bá lọ́wọ́ ẹ̀. fóònù yẹn pọ̀ mẹ́ eléyìí ni lẹ́sàn eléyìí ẹ̀sàn ilé lọ́wọ́ rẹ̀ yìí tàbí trace number àti máa fa ìrìn àjò fóònù àmọ́ wọn yà fa tiẹ̀ gan náà wákàtí tí a fọ́lọ̀ ní àmọ́ fóònù ìdílé fóònù tó wà lọ́wọ́ ẹ̀. ẹ jẹ́ kó sọ̀kalẹ̀. ọ̀yá sọ̀kalẹ̀. ó lè sọ̀kalẹ̀. sọ̀kalẹ̀. ó lè sọ fún rẹ̀. kò yẹ o. bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀gbá fóònù lọ́wọ́ ẹ̀dá kó fóònù lọ́wọ́ ní ààrẹ yọ lọ. wọ́n wá kó gbogbo fóònù yẹn lé lọ́wọ́. ọ̀yá máa bọ́ ẹgbà fóònù yẹn lé lọ́wọ́. Kí lorúkọ yín? Ṣé ẹ mọ̀ nípa ẹlọ́síkòtò? Lọ́yọ̀ àbí? Ẹ kọ́ wọ́n gbọ́dú rẹ̀. Ẹ̀yin èèyàn wa, ìtumọ̀ ohun tá a ṣe yẹn ni pé fún àǹfààní ẹni tó bá ń wá ẹni tó jọ báyìí tá a bá ti ní kó sọ̀rọ̀ ní fọwọ́ síbi ọ̀nà fún kò lè sọ̀rọ̀. Wọ́n náà bá oríṣiríṣi fóònù lọ́wọ́ rẹ̀ wọ́n á ká ṣe àfihàn àwọn fóònù yẹn. Àwọn ẹgbẹ́ bá jẹ̀ wá. Ẹgbà fóònù wà lọ́wọ́ ẹ̀. Ẹ túbọ̀ àgbẹ̀ ẹ̀ lọ. Fóònù wà fẹ́. Ẹ máa tún gbogbo ẹ̀. Àwọn tá a bá nínú báàgì ẹ̀ ní. Tó bá jẹ́ pé
ẹ̀yin wá èèyàn kan tó rí báyìí ní ilé yín ó jẹ́ ẹ̀gbọ́n ni ó jẹ́ àbúrò ni ó jẹ́ ọ̀rẹ́ ni tẹ́ bá rí ojú ìtẹ́ mọ̀pọ̀jọ ojú tẹ̀ ń wá bóyá kò dá pé bóyá ń tọ́jú ẹ̀ lọ́wọ́ gbogbo àwọn fóònù yìí ó lè jẹ́ fóònù ara ilé rẹ̀ tọ́jọ́ ń gbélé gbogbo àwọn fóònù yìí ó lè jẹ́ fóònù àwọn tẹ́ ti gbé náà gba gidi ọwọ́ ẹ̀ náà káwọn eléyìí lọ́wọ́ torí gbogbo àwọn nọ́mbà tó wà lórí fóònù yìí gbogbo àwọn nọ́mbà tá a lè pè tó wà lórí fóònù yìí náà ti try jẹ́ pé àwọn tí wọ́n ń gbé fóònù yẹn wọn ò mọ̀ rí bó ti jẹ́ pé àwa ó tún tẹ̀síwájú nípa iṣẹ́ ìwádìí wa lórí àwọn nọ́mbà tá a bá rí lórí fóònù yìí ṣùgbọ́n àwọn tán mú wá bí ti pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn nọ́mbà yìí wọn ò mọ wúmà yìí rí so à ń fi àsìkò irọ́ yìí ẹ bá wa share mẹ́sẹ̀gì yìí ẹnikẹ́ni tó bá wá rí i pé àwọn ń wá obìnrin tó jọ báyìí ẹ mọ̀ bọ̀ tààrà nílé iṣẹ́ rédíò Àgídìgbo a wà ní láti Ìwó road ẹ wọ mọ́tò ọjọ́ ẹ sọ fún onímọ́tò pé Àgídìgbo lẹ́ ń lọ wọ́n á sọ yín kalẹ̀ l'Àgídìgbo ẹ ti dọ́dọ̀ wa nìyẹn tàbí ká ẹ máa bọ̀ láti Ìwó road bó ṣe pé mọ́tò lẹ́ ń gbé bọ̀ ni ẹ bá wo apá ọ̀tún yín tẹ́ bá ti kọjá abẹ́ bíríìjì Báṣọ̀run ẹ ti rí Àgídìgbo yellow building bí tọ́fíìsì wa wà nìyẹn tẹ́ bá dẹ̀ ń bọ̀ látọ̀jọ́ ẹ máa wo apá àlàáfíà yín left side ẹ ti rí yellow building bẹ́ẹ̀ wọ mọ́tò Ìwó road náà lọ́jọ́ kẹ́ sọ wípé Àgídìgbo lẹ́ ń lọ ẹ bá wa ń bẹ̀ ẹ wo wọn bá sọ kankan lára obìnrin yìí o wọn bá sọ kankan lára rẹ̀ o àwọn ará àdúgbò ní sáré kásọ yìí náà sáré fún un àwa sì máa fi sọ́dọ̀ wa ná títí tẹ́yìn tẹ́ ẹ bá mọ̀ tẹ́ fi yọjú sí wa ṣùgbọ́n ẹ jọ̀ọ́ o ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá ẹ bá wa share rẹ̀ dáadáa kó lè tẹ àwọn èèyàn rẹ̀ lọ́wọ́ ó sọ pé kí ló kọ rẹ̀ ẹ mú ìwé yẹn wá ṣé Kúdí àbí ó ní Kudirat mama Mariam lórúkọ òun Kudirat mama Mariam ọlọ́kọ òun jẹ́ Mọ̀rúfù ọmọ Rashidi ó ní oríta mẹ́rin àwa mọ oríta mẹ́rin tó jẹ́ ń bẹ̀ bóyá ti ọjà bá ní o bóyá ti tí ó yà ní o wọ́n sà ní oríta mẹ́rin tó bó ṣe jẹ́ nìyẹn o ẹ ṣeun púpọ̀ a máa retí àwọn èèyàn rẹ̀. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.